Kú dédé àkókò yìí ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lífẹ́lí online TV níbi tá a ti máa ń mú àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa ń mú wá fún yín. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹ̀jẹ̀ ń dòdì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ máa múròyìn náà kà lọ́rìn kìnìún báyìí. Wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo òun ló mà ṣe bẹ́ẹ̀ tó tẹ ọmọkùnrin kan tí wọ́n forúkọ léde pé ń jẹ́ Timothy Dauda tó jẹ́ ẹni ọdún 19 tó pera rẹ̀ ní babaláwo. Kí ni tí babaláwo yìí tó ṣe? Wọ́n ní ṣe ló yìnbọn pa oníbàárà rẹ̀ kan tó fẹ́ ṣe oògùn ayẹta fún tí wọ́n forúkọ tiẹ̀ ní Alex Ezekiel títí ẹlẹ́mìí tó fi gbà á lẹ́nu rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà òun ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àkókò Ẹ̀dó ní ìpínlẹ̀ Edo gangan. Wọ́n ní ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo Moses Joel Yamu òun náà ní fi ọ̀rọ̀ ọ̀hún léde. Wọ́n ní níṣe ni Alex Ezekiel òun náà ló mọ̀ lọ bá babaláwo Timothy Dauda yẹn ní ọdún 19 ọ̀hún wípé òun fẹ́ ṣe oògùn ayẹta àti òkígbẹ́. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ni babaláwo yìí ló kó gbogbo ẹ̀jọpọ̀ àtewé àtegbò. Òun náà ni ó parí iṣẹ́ ọ̀hún ló parí iṣẹ́ sí ara oníbàárà rẹ̀ Alex Ezekiel ló parí ẹ̀ sí lára tán. Lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ó ní òun fẹ́ ṣe àyẹ̀wò oògùn eléyìí tí òun ṣe fún un. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ ni babaláwo òun ló gbé ìbọn tó sì yìn fún Alex Ezekiel. Wọ́n ní ọta kan òun náà ni Alex Ezekiel tó mọ̀ jẹ́. Wọ́n ní kò gbádùn rárá o. Wọ́n ní ọgbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn tí bẹ́ẹ̀ wọ́n gbé lónídìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n fi gbé Alex Ezekiel dé ilé ìwòsàn kọ́ ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ ó sì ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ti wá tó babaláwo ẹni ọdún 19 ọ̀hún báyìí. Èèyàn Timothy Dauda wọ́n sì ti ní wọ́n ṣèwádìí rẹ̀ lọ́rìn kìnìún wọ́n tààrí ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ láìpẹ́ ọjọ́. Eléyìí tó tún lákàkì báyìí òun náà ni ti ìròyìn eléyìí tó mú òwe bọnu wípé ẹni agbójú okùnlé kò mà jọ ẹni àgbà níbi ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bó ṣe gan ọ̀gá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní ìpínlẹ̀ Kano látàrí wípé wọ́n ń ta àwọn àga àti tábìlì ìjókòó fún àwọn akẹ́kọ̀ọ́ ilé tìjọba ṣe sí ilé ẹ̀kọ́ ọ̀hún. Òun náà ni ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ni ó mọ̀ ń tà tó gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn kan. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé ọwọ́ tẹ ọ̀gá àgbà ọ̀hún ní ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ní àsìkò tí ọ̀gá àgbà náà àti àwọn kan tí wọ́n wọnú ọgbà ilé ẹ̀kọ́ náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú àwọn àga àti tábìlì ìjókòó fún àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ilé tó jẹ́ igi ń bẹ̀ wọ́n tú lọ́tọ̀, àwọn ilé tó jẹ́ irin wọ́n ń ṣà á sọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ń tà á fún àwọn kan. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti Gari Makada tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Komboso ní ìpínlẹ̀ Kano ọ̀hún. Wọ́n náà ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Wọ́n ní àwọn tí ń bẹ ní àdúgbò náà ni wọ́n kọ́ kẹ́fín wípé kí ni ọ̀gá àgbà wa ṣe lásìkò yìí ní ọjọ́ Sátidé. Nígbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo bí wọ́n ti ń kó igi sọ́tọ̀ tí wọ́n ya àwọn irin sọ́tọ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn tí wọ́n ń bẹ ládùúgbò náà wọ́n á yọjú. Wọ́n rí pé ń ṣe ni wọ́n ba àwọn àga àti tábìlì ìjókòó ni wọ́n bà á jẹ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀gá àgbà ọ̀hún àti àwọn tí gídìgàn kó tí wọ́n jọ wá sí ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Ẹni ló ní pápápá náà ni àwọn èèyàn tí ń bẹ ní agbègbè náà ni wọ́n ké sí àwọn àjọ tí ń rí sí ìwà àjẹbánu ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún. Òun náà ni wọ́n á fi kélé òfin wọ́n fi gbé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún nígbà tí wọ́n sì máa fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Wọ́n ní àwọn àga àti tábìlì ọ̀hún àtàwọn nǹkan míì eléyìí tí ó tà nínú ọgbà ilé ẹ̀kọ́ náà tí oye rẹ̀ tó mílíọ̀nù 2 owó náírà. Wọ́n ní oye ìyàbá yìí òun náà ní ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ló mọ̀ tá. Wọ́n ní oye tó tà òun náà ní 2,210 náírà ẹ̀yún 250,000 náírà. Òun náà ni owó tí ọ̀gá àgbà ọ̀hún tó mọ̀ ta àwọn nǹkan tí owó rẹ̀ tó ń lọ bí mílíọ̀nù 2 owó náírà. Ní báyìí wọ́n ní wọ́n ti wá bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ní ọgbà tí wọ́n ti parí ìwádìí rẹ̀ ńkọ́ wọ́n taari ọ̀gá àgbà ọ̀hún lọ sí iwájú ilé ẹjọ́.
ìròyìn eléyìí náà ó ní ṣe bí wọ́n ní ọmọ ìyá méjì réwèlé ni ẹ wá wo ọmọ ìyá méjì kan rèé o láti ìpínlẹ̀ Rivers tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń wá báyìí tí ọwọ́ sì ti tẹ ìkànnù wọn látàrí wípé àwọn méjèèjì wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n jí ọmọ léńjeléńje kan gbé tí ọjọ́ rẹ̀ kò sì tó ọmọ ọdún méjìdínlógún wọ́n jí gbé o wọ́n sì lọ́ọ́ fi ipá bá a lò papọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan ni pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní abúlé Erimọ níjọba ìbílẹ̀ Ọgbà Ẹgbẹ́mọ Ndoni ní ìpínlẹ̀ Rivers gangan wọ́n ní ọjọ́ burúkú èṣùgbọ́mímọ́ ọ̀hún wọ́n ní ṣe ni ìyá ọmọ ọ̀hún tó jẹ́ ọmọ ọdún 14 ní ìyá rẹ̀ ránṣẹ́ tí àwọn kọ̀rọ̀sí méjì tí ọjọ́ orí wọn ti lé ní 20 ọdún díẹ̀ fẹ́rẹ́fẹ́ òun náà ni wọ́n lọ dẹ́bu ọmọ náà lọ́nà wọ́n gbé ọmọ náà lóní janto wọ́n sì gbé lọ sí inú ilé àkọ́kù kan níbi tí wọ́n ti lọ fi tìpátìkúùkù bá ọmọ náà ní àjọṣepọ̀ nígbà tí ó wá pẹ́ díẹ̀ tí ìyá ọmọ ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní wá ọmọ pé ibi tí mo rán ọmọ yìí kò jìnnà bó wá ni kò tí ì tó dé nígbà tọmọ ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ pé òun wá ọmọ òun náà ló jẹ́ pé ni ó wá mọ̀ gẹ́ pé ibi tí òun rán ọmọ náà pé kò tiẹ̀ tí ì débẹ̀ rárá o ni àwọn èèyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún ṣùgbọ́n tí wọn ò fi orúkọ léde fún àwọn oníròyìn ẹnìkan nínú wọn tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní òun rí ìkànnù àwọn ọmọ ìyá méjì tí wọ́n jí ọmọdébìnrin ọmọ ọdún 14 ọ̀hún bí wọ́n ṣe gbé lóní janto tí wọ́n sì gbé lọ sí ilé àkọ́kù kan lóní pápákọ̀ náà ni wọ́n lọ fi sun àjọ ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ tí ń bẹ lágbègbè ọ̀hún ni wọ́n lọ fi tó wọn létí wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ wọn ọgbà bẹ́ẹ̀ ni wọ́n rí ìkànnù wọn mú ìkejì ó na pápá bora àmọ́ eléyìí tí wọ́n rí mọ̀ báyìí wọ́n ti fà á lé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers wọ́n ti fà á lé wọn lọ́wọ́ báyìí wọ́n sì ní wọ́n ò dájú pé wọ́n mú ìkejì rẹ̀ náà wọ́n sì fi ojú àwọn méjèèjì wọ́n fi ba ilé ẹjọ́. àwọn ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV tó ń gbàgbé láti subscribe torí ìkànnì yìí kẹ́lẹ́ wọn máa gbọ́n gbà mí ìta bá tún mú àwọn ìròyìn náà wá fún yín ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa títí gbà mí tá a tún máa pàdé ire àti àánú ọlọ́run ọba ọmọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ ó dàbọ̀. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.